gbogbo rògbòdìyàn ìjà lọ́tún ìjà lósì àti ìṣẹ́gun ńlá tí Olówu rí lórí Ifẹ̀. gàrú wá pọ̀, agbára wá pọ̀, ṣebí fẹ̀tẹ̀ gbójúlé nu òun la ṣẹ́gun wọn o, àbí fẹ̀tẹ̀ gbójúlé kọ́ òru ẹ̀ náà ní í ṣẹlẹ̀ ní ìsìn lóde òní. ẹ̀yin nu ọlọ́nu gbogbo ìlú tí Òwu wá tú gbogbo wọn wá lọ túbá ó dá bàbá o, ẹ ṣàánú wa o, ẹ jẹ́ á padà sí ìletò wa o, ká bẹ̀rẹ̀ sí máa bá káràkátà wa ká bẹ̀rẹ̀ sí máa bá a kiri o. ní ẹ má padà, àmọ́ ó ti dọ̀ranyàn tí a bá fi ogun tú ìlú kan, dandan náà ni kí ìlú máa mú ìsákọ́lẹ̀ lọ fún ìlú tí wọ́n bá fi ogun tú. ìsákọ́lẹ̀ kò lọ sí ọ̀dọ̀ Olúfẹ̀ mọ́, ọ̀dọ̀ Akínjọbí ọba Olówu nìsákọ́lẹ̀ ń lọ nígbà náà. ṣùgbọ́n olúkálukú wọ́n ti ń bá káràkátà, ìlú Apòmù ó ti padà, ọjà bẹ̀rẹ̀ sí ti ń kún nígbà yẹn. kò tún pẹ́ kò tún jìnnà, Òwu ní ń ta atare. àwọn àgbààgbà ní tààràtàrà níjọ́ wípé Òwu ló ní atare ní ọjà Apòmù. Òwu wá ta atare fún Ìjẹ̀bú, Ìjẹ̀bú wá ra atare lọ́wọ́ Òwu, ó gbé lọ ìlú wọn. ṣùgbọ́n nígbà tí ó di ọrún, ó gbé atare padà pé bàbá mo ro ṣe òdùwọ̀n atare yìí nílé, atare ò pé o. irú rán dandan wo, atare tó ti rà láti ọrún ọwọ́ á dá padà ní ìsìn pátárì ò pé, atare tèmi pé o. pátárì bá wá pé ni ní dá padà, kò pé, ó pé a kò sí ní pé. ẹ̀yin tó ṣe wípé Òwu ẹrú wulẹ̀ ló mọ́ yín lá kíní. àwọn ọ̀rọ̀ tí èjì ti gbọ́ torí wípé àwọn ni aláṣẹ ní Apòmù ńgbà náà, torí pé wọ́n ti di alágbára tí wọ́n ti ṣẹ́gun Ifẹ̀. àwọn ọ̀rọ̀ yìí kò dùn mọ́ Ìjẹ̀bú nínú. Ìjẹ̀bú náà òun náà wọ́n kún fún Òwu. Òwu náà ò gbà láàbọ̀, ló bá di iṣu atayanyan, ló bá dìjà. Òwu bá fa àdá àjàgà rẹ̀ ló bá fà yọ kó sá Ìjẹ̀bú. Ìjẹ̀bú yẹ̀ fàdá, àdá bá láboyún. aláboyún tí òun náà wá wò wípé kí ní ń ṣẹlẹ̀, tó na mú òfófó wá. ẹ̀yin tó ṣe wípé kẹ́mọ́tì gbọ́re tọkọ-tìyàwó ń jà nínú ilé, bàbá aládùúgbò ń jà, ẹ ti sáré ló sọmọ́dì, ẹ ti débi bẹ̀, ẹ nẹ́wù, ẹ níṣẹ́, ẹ nábọ̀, ẹ níbì kankan. á poko ẹ lọ, á tún pa láàrú ẹ tún lọ. ibẹ̀ nu ìgbà ẹ bá gbà kó mú tẹ gbaginá lẹ́yìn ọrùn, ẹ sinmi. aláboyún gba àdá, aláboyún jáde láyé o. aláboyún Ìjẹ̀bú láláboyún yìí náà ti wà. lọ́dọ̀ bá di ìjà gbòòrò, gbàgbàgbàgbàgbà. nǹkan ṣe Ìjẹ̀bú àti àwọn agbègbè tí wọ́n wá rajà, gbogbo dúkìá wọn, gbogbo ọrọ̀ ajé wọn, gbogbo nǹkan tán kó wájà, àwọn Òwu gbẹ́sẹ̀ lé, wọn ò jẹ́ wọn rí nǹkan kan mú lọ. Òwu yìí sì rèé, ó pààlà pẹ̀lú Ìjẹ̀bú Igbó. àwọn Ìjẹ̀bú wọ́n mórílé Ìjẹ̀bú Igbó, wọ́n ságbà Ìjẹ̀bú Igbó, wọ́n gba ọ̀dọ̀ ọba ńlá wọn lọ. ta ni ọba ńlá Ìjẹ̀bú nígbà náà? ọba ńlá Ìjẹ̀bú nígbà náà là ń pè ní Bùṣẹ̀gùà. Bùṣẹ̀gùà ni ọba ńlá Ìjẹ̀bú nígbà náà. wọ́n dọ́dọ̀ rẹ̀, wọ́n kẹjọ́, wọ́n rò ohun tí Òwu fi ojú àwọn rí. ọ̀rọ̀ ká Bùṣẹ̀gùà òkàlà pé Olówu Akínjọbí, tí n bá ń dákẹ́ kì í ṣe pé mi ò mọ tí mò ń ṣe. ìwọ náà ní lánàá, ìwọ náà ní lónìí, bí ọkùn apọkọjẹ. àṣẹ ọ̀rọ̀ ìgbàjọsí nígbà tí Aláàfin Abíọ́dún Adégolú tó gbéṣẹ́ fún wípé dáàbò bo Yorùbá Ọ̀yọ́, kan mọ́ta Yorùbá Ọ̀yọ́ lẹ́rú mọ́. àsọ̀rọ̀gbà náà kò tán nínú Ìjẹ̀bú pé òun náà ló dá wa lọ́wọ́ kọ́, tí ò jẹ́ ká mọ̀ rí Òwu ẹrú wa, kó jẹ́ ká mọ̀ rí i ṣe. òun náà ló tún wá pa aláboyún tó
tó jẹ́ ọmọ Ìjẹ̀bú toyúntoyún sọ́jà òun náà ló tún gbẹ́sẹ̀ lé gbogbo dúkìá wa. Àásọ̀ràn yàn ṣé àtúnwá ní ṣòwò mọ́ ni, sáà ní ṣòwò mọ́ ni, torí wípé nígbà náà àlejò èèwọ̀ Ìjẹ̀bú, àlejò èèwọ̀ Ìjẹ̀bú, Ìjẹ̀bú èé gbàlejò láàyè. Ìdínú tí wọ́n fi dá ọjà àpòmúlẹ̀ fún gbogbo orílẹ̀, ní gbogbo orílẹ̀ nígbà náà, wípé kí wọ́n máa bára wọn ṣe. Torí wípé nígbà tí a ṣe ìwádìí, ìtàn Ìjẹ̀bú gangan ó ń bọ̀, ìtàn Balógun Ìjẹ̀bú Kúkà òun náà ń bọ̀ lọ́nà. Alágbára tó jásí wípé orí rẹ̀ ni wọ́n ti ń ṣe gbàgede ọba, ojúde ọba, tó bá wù yẹn wí, òun ni wọ́n ti ń ṣe é, tí àwọn mùsùlùmí ń ṣe lójúde ọba lónìí. Orí rẹ̀ ló ti bẹ̀rẹ̀. Alágbára ènìyàn ni, ọlọ́lá ni, olókìkí ni, takuntakun ni. Ìjọ ń bọ̀ tí ń sọ nípa Balógun Ìjẹ̀bú nígbà náà lọ́hùn-ún. Ṣùgbọ́n Bùsẹ̀ǹgùà tó jẹ́ olórí Ìjẹ̀bú nígbà náà, ọba ńlá wọn, ó wá wò títí, òun ló dá ẹ̀mọ́ mi kan, ẹ̀mọ́ lọlé, àtúnṣe ó wà láìpẹ́. Ó pe gbogbo àwọn àgbà Ìjẹ̀bú, gbogbo àwọn ìlú àmọ́nà wọn, àwọn ìletò, ó pè wọ́n, ṣáà mọ wò báyìí, ṣé bá a ṣe mọ wò rèé tí Òwu tí ó sì bẹ̀rẹ̀ sí máa lo ọwọ́ agbára àtọwọ́ ọlá lé wa lórí. A gbọ́dọ̀ wò báyìí o, torí bí bẹ́ẹ̀ kọ́ tá a bá dákẹ́ tara wọn ó bá wa dákẹ́ o. Wọ́n ránṣẹ́ pé olórí ogun wọn nígbà náà lọ́hùn-ún, kí lorúkọ olórí ogun wọn? Olórí ogun wọn náà ń pè ní Kalẹ̀ Jayé. Kalẹ̀ Jayé ni olórí ogun Ìjẹ̀bú nígbà náà lọ́hùn-ún. Ìwọ Kalẹ̀ Jayé, àwọn ẹrú tá a kó fún àwọn òyìnbó bí ọ̀sẹ̀ bíi 2 sí 3 sẹ́yìn, kí ni wọ́n fi fún wa? Ìbọn ni. Èyí tá a kó fún wọn lọ́rùn ńkọ́? Ìbọn ni. Èyí tá a kó fún wọn níbi òṣùpá 2 sí òṣùpá bíi 5 lọ́dún sí ìsìn, kí náà fi kó fún wa? Ìbọn ni. Àwọn Òwu gbọ́kànlé àdá, àwa ní ìbọn. Nínú ìbọn àtàdá, èwo ló lè ṣẹ́gun? Kábíyèsí, á sì wá máa fìbọn wàdà. Àtòkèrèrè láti máa fìbọn já wọn bọ̀. Òǹdà tó bá wá rí bẹ́ẹ̀, mo ṣígun fún ọ o. Mo rí lé Òwu, sì rí wípé ọba ń kọ́ Olówu Akínjọbí, ọba ń kọ́ lọ́gbọ́n, kó mọ̀ sí ti ń jẹ́ Òwu mọ́ o. Inú Kalẹ̀ Jayé, inú rẹ̀ dùn. Ó délé, òun náà ń pe àwọn àgbà tiẹ̀, ó pè wọ́n, ó ní ogun ọba tó lọ, ẹ jẹ́ ká lọ kọ́ Òwu lọ́gbọ́n. Àwọn wo ló wá pè? Ó pe Amọ́bíòyìbó, ó pe Ọ̀sánlàlú, ó pe Ògúnadé, ó sì pe Àrówósánlẹ̀. Pétọ́, ogun ti yá. Kí ni ogun tí Ìjẹ̀bú ń lọ yìí? Ó ní ogun àkọ́kọ́ tí wọ́n ti kọ́kọ́ lo ìbọn. Ẹni bá sọ wípé wọ́n ti kọ́kọ́ lo ìbọn sẹ́yìn, ẹni àlọ́ ni ń pa. Kó mú ẹ̀rí rẹ̀ wá. Àwọn kan sọ wípé Ẹ̀gbá ló kọ́ lò ìbọn. Ọ̀rọ̀ yóò kan Ẹ̀gbá nípìnlẹ̀. Ẹ̀gbá kọ́ ló kọ́ lo ìbọn o. Ìjẹ̀bú ló kọ́ lo ìbọn. Ìjẹ̀bú ló ń lọ sí ojú ogun, ló ń lọ sí ogun Òwu, ló kó ìbọn dání. Ìdí tó sì fi rọrùn bẹ́ẹ̀, òun ni wípé Ìjẹ̀bú etí omi ni, ó pààlà pẹ̀lú omi, ó bóyìnbó ṣe. Wọ́n bóyìnbó ṣe ní ìgbà náà, torí wípé gbogbo Ìkòròdú ilẹ̀ Ìjẹ̀bú ni, Ìságámù ilẹ̀ Ìjẹ̀bú ni, Ìbẹ̀jùlẹ́kí ilẹ̀ Ìjẹ̀bú ni, Ẹ̀pẹ́ ilẹ̀ Ìjẹ̀bú ni, Erédò ilẹ̀ Ìjẹ̀bú ni. Erédò yìí òun náà ló wá láti Ìjẹ̀bú títí tó fi palà pẹ̀lú Erédò. Ìjọ ń bọ̀ nígbà tí ń bá sọ ìtàn Ṣùgbó Erédò Ṣùgbó Erédò tó jásí wípé obìnrin èé wọbẹ̀, àfi ọkùnrin nìkan ní ń débẹ̀. Àwọn tí wọ́n jọ pààlà, tí wọ́n bá pààlà, tí wọ́n nílẹ̀ nu. Gbogbo àwọn bíbí yìí pátá wọ́n rówó ṣòwò, tí wọ́n sì ṣe wípé òwò ẹrú gbésùmọ̀mí òun ni wọ́n ń ṣe, tí wọ́n sì ṣe kíni, tí wọ́n ń kó ìbọn fún wọn. Ogun tí wọ́n kọ́ lọ, tí wọ́n lo ìbọn nu. Nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí lọ sí ojú ogun, wọ́n dé odò Ọ̀ṣun, wọ́n jókòó.
nígbà tí wọ́n dódò Ọ̀ṣun tí wọ́n jókòó, ibẹ̀ ni Àmì ti sọ Muhammadu Àyìnlá Lámúyè tó ń ṣe ọba Òyìnbó wípé Ìjẹ̀bú ti sígun sí Òwu, inú rẹ̀ dùn, ló ránṣẹ́ pé Ṣìngúsìn ní Adóbíẹyẹ pé Ṣìngúsìn ǹlẹ́ o, Ọlọ́run ti gbàdúrà rẹ o, Ìjẹ̀bú ti sígun sí Òwu o, ìwọ náà wàá rán ni lọ sí ọ̀dọ̀ bàbá mi Ọọ̀ni ìrìṣà Ilé Ifẹ̀ pé kan fún ọlọ́mọ ogun sí o. Bàbá mi, ẹ lọ wo gbogbo ìwé the history tí gbogbo àwọn ọ̀jọ̀gbọ́n kọ, bàbá mi ni Muhammadu Àyìnlá Lámúyè ń ló kọ, torí wípé ó gbà ní tààràtààrà wípé Ilé Ifẹ̀ òun làwọn ti wá orí ìrun wọn ibẹ̀ ni Ifẹ̀, pẹ̀tọ̀ kan mú ọmọ ogun kan mú ránṣẹ́ sí ọ o. Nígbà tí Akínmóyèrò Ọọ̀ni ìrìṣà Ilé Ifẹ̀ gbọ́, ó ní tọ́ àjẹsí wípé ó dáa. Ìgbà náà ló wá pé olórí ogun kan tí à ń pè ní Mọ́yẹ̀ Okùnadé, Mọ́yẹ̀ Okùnadé, ìwọ náà gbéra o, lọ bá Ṣìngúsìn ní Adóbíẹyẹ kí ẹ parapọ̀ kẹ́ ẹ lọ ran Ìjẹ̀bú lọ́wọ́, Ọlọ́run á jẹ́ gbàdúrà yín, ẹ ṣẹ́gun Òwu. Bẹ́ẹ̀ ni Mọ́yẹ̀ Okùnadé báyìí ni ó sì lọ bá Ṣìngúsìn, tí àwọn náà sì lọ bá ogun Ìjẹ̀bú ní odò Ọ̀ṣun. Ní odò Ọ̀ṣun ni wọ́n ti jọ pàdé, tí wọ́n sì ti jọ sọ̀rọ̀ bí àwọn ó ṣe ṣẹ́gun Òwu. Ṣùgbọ́n nígbà tí Òwu gbọ́ pé Ìjẹ̀bú sí ogun sí òun, Ìjẹ̀bú sígun sí èmi, ó dá o, ẹ jẹ́ ká lọ pàdé ogun o, ká fi yé wọn wípé Òwu la kọ́ dá o. Ṣùgbọ́n nígbà tí wọ́n dé ojú ogun, ilẹ̀ rọ̀ fún Òwu o, torí wípé wọn ò súnmọ́ Òwu, àtòkèrèrè ni wọ́n ti ń ré wọn bọ́ pẹ̀lú ìbọn gbàgbàgbàgbàgbà. Òwu sá sẹ́yìn pé kí ló dé, ṣé wọ́n gbé oògùn wá ni àbí ẹbọra ni ń bá wọn jà, kí ló dé tá à ń ṣubú, ẹ jẹ́ ká tún gbìdán rẹ̀ wò. Wọ́n tún súnmọ́ Ìjẹ̀bú lẹ́ẹ̀kan sí i, wọ́n tún ré wọn bọ́, wọ́n tún sá padà lẹ́ẹ̀kejì. Nígbò di ẹlẹ́ẹ̀kẹta, àwọn Ìjẹ̀bú ní àwọn Òwu ò tí ì kẹ́kọ̀ọ́, tún ẹ̀kọ́ kọ́. Ìgbà yìí ní Ìjẹ̀bú wá pè tí ogun pé ẹ mọ́ wulẹ̀ jẹ́ ká pa àwọn ìpẹ́ẹ̀rẹ̀ ogun Òwu mọ́, ẹ jẹ́ ká máa sọ àwọn akíkanjú àwọn ológun wọn gangan ká mú wọn. Nígbà tí wọ́n sì sọ wọn, wọ́n mú bí 40 èèyàn, wọ́n mú balẹ̀ nínú àwọn akíkanjú wọn, wọ́n mú balẹ̀. Ìgbà yìí gan-an lójú Òwu tó wá là, wọ́n wá sá wọ orílẹ̀ Òwu. Níbo lórílẹ̀ Òwu wà ní ìgbà náà? Orílẹ̀ Òwu wà ní Ìdí Àpẹ́, tí ó wà ní ọ̀nà Basọ̀run, tó sì wà ní ọ̀nà Ìwó road. Tẹ́ bá lọ Basọ̀run, èmi ní gbogbo kí náà porúkọ Mọ́nàtán ilẹ̀ Ìdí Àpẹ́, òun ni orílẹ̀ Òwu wà. Ibẹ̀ sì ni Alùgbà, ibẹ̀ lálùgbà wà. Àmọ́ ó ṣe ní láàánú pé wọ́n ní ààrẹ Alùgbà mọ́ ní ibibẹ̀ mọ́, torí wípé ibẹ̀ yẹn gangan lórílẹ̀ Òwu nígbà náà ní tààràtààrà, tí èsì àlọ́ tó sì ṣe wípé ojúlówó ìtàn òun là ń sọ. Odò kan wà ká tó dé Mọ́nàtán tí wọ́n ń pè ní odò Ògbèrè, ó wà ní ibibẹ̀ nígbà náà, òun ló la ibẹ̀ kọjá. Ilẹ̀ Òwu ni ní tààràtààrà, gbogbo tó fi dé Àṣèjì rẹ̀ ilẹ̀ Òwu ni. Ibẹ̀ ló ti pààlà pẹ̀lú Ifẹ̀ ló bá pààlà, ó bá Ìjẹ̀bú pààlà, ó bá Ẹ̀gbá pààlà lọ́nà jíjìn, ó sì bá Ìbàràpá pààlà. Ilẹ̀ Ọ̀yọ́ ni Ìbàràpá, ó bá wọn pààlà ní ìgbà náà. Ṣùgbọ́n nígbà tí Ìjẹ̀bú tó sígun sí tí ogun rọ́pá, kí ló yẹ kó ṣe? Ìjà ta ni Òwu ń gbè nígbà náà? Ṣèbí jẹ́ Ọ̀yọ́ ni. Ó ránṣẹ́ sí Ọ̀yọ́, ẹ dákun ẹ dábọ̀, ẹ fọmọ ogun ránṣẹ́ sí mi. Àwọn kọrùn kọ, wọ́n ní rárá, àwọn ò lè fọmọ ogun ránṣẹ́ sí. Ẹ̀yin ọmọ ẹ̀sìn, ẹ wá kẹ́kọ̀ọ́ kẹ́ wá kọ́gbọ́n. Ẹni tẹ́ ń torí ẹ̀ jà tó ń sọ wípé ìmùlẹ̀ mi ni, ìfẹ́ mi ni, èèyàn mi ni, tó bá burú fún ọ tán, ìwọ nìkan ni ó kù. Ẹ wá kẹ́kọ̀ọ́, ẹ wá kọ́gbọ́n. Ó kú tó Òwu nìkan, ó wà nínú ilé, ó wà nínú odi rẹ̀.
wọ́n wá ń wò wípé kí ló ń ṣẹlẹ̀ torí wípé òun ò rí ìbọn rí, wọn ò rí ìbọn rí ní ìgbésí ayé wọn. Àdá ni wọ́n gbọ́kànlé, àdá ni wọ́n sì mọ̀ ọ́n lò jù. Wọ́n wá wò wípé ó ń dá gbogbo ẹ̀yin ológun tó kù, ẹ jẹ́ ká ṣèpàdé. Kí ni Ìjẹ̀bú fi ń kó wa? Kí ni Ìjẹ̀bú ń lò? Kí ni ń gbọ́kànlé? Ibẹ̀ ni wọ́n ti wá samí tí wọ́n rí wípé ìbọn ni wọ́n ń lò. Ìbọn yìí mọ̀ burú jù àdá lọ. Àjásí wípé wọ́n rí náà rí wa, òun ni wọ́n fi ń lò bọn. Tí wọn ò bá rí náà rí wa ńkọ́, wọn ò lè ríbọn lò. Ibẹ̀ ni Òwu ti wá ta bí ète, wọ́n ta bí ọgbọ́n. Ẹ jẹ́ ká jálù wọ́n lóru, ká lo òru gbàmílà. Bóyá wọn ò kúkú lè mọ̀nà tó wá, a ti wà nínú odi wa, a ti wà nínú ìlú wa, àwa náà là á borí wọn. Nígbà tí ilẹ̀ ṣú tó dàjẹ́, wọ́n jálù Ìjẹ̀bú lóru, ó di gbàgbàgbàgbàgbàgbàgbà. Wọ́n kàdá kan Ìjẹ̀bú àti Ifẹ̀ tó tẹ̀lé wọn wá. Ọjà jẹ́ Ìjẹ̀bú o, ọjà jẹ́ Ìjẹ̀bú. Wọ́n wá lé Ìjẹ̀bú títí, wọ́n lé Ìjẹ̀bú wọ̀fà, wọ́n lé Ìjẹ̀bú wòjé, wọ́n wá lé Ìjẹ̀bú dé ìlú kan. Ìlú, kí lorúkọ ìlú náà? Òun náà ni ìlú Ìbàdàn. Ìbàdàn òkè ni Ìbàdàn wà. Bá ti lè kọjá abẹ́rẹ́ tẹ́ súnmọ́ wájú Ìbàdàn nu. Ìbàdàn Ẹ̀gbá ni níjọ́un, kò tí ì jẹ́ orílẹ̀ Ìbàdàn báyìí. Ìbàdàn Ẹ̀gbá òun ni níjọ́un. A wá dárúkọ Òjé, a sì dárúkọ Ọ̀fà. Kìí ṣe Ọ̀fà tí ń bẹ ní Yànà Ọ̀fà o, kìí sì ṣe Ọ̀fà tó wà ní olúlu Ọ̀fà tí wà ní Kwara. Ọ̀fà, àwọn ìlú kọ̀ọ̀kan wà tí wọ́n máa ń jẹ́ bí ìlú àmọ́ náà. Ẹ rí i pé nígbà tí mo sọ wípé Olówu fi ogun tú àwọn ìlú kan, a dárúkọ Ìṣẹ́yìn Odò, a sì dárúkọ Ìrán. Níjọ́ àná, àwọn oníṣòwò máa kúrò ní ìlú wọn tí wọ́n lọ sí ìlú bòmíì láti lọ ṣe òwò. Ibẹ̀ ni wọ́n ò dúró sí. Bó bá bí ìwọ̀n ọmọ ìlú wọn bá wá ń lọ, ọ̀wọ́n ni ó mọ gbà wọ́n láàyè. Àwọn ni àwọn òyìnbó ń pè ní àbáṣẹ́dọ̀ ní ìsìn. Ni wọ́n ń pè ní àbáṣẹ́dọ̀ ní ìsìn. Jẹ́ gẹ́gẹ́ bí ìlú àmọ́ náà fún wọn. Orílẹ̀ kọ̀ọ̀kan tàbí ìlú kọ̀ọ̀kan ni mọ̀ níbẹ̀. Nígbà tí wọ́n wá débẹ̀, àwọn Ẹ̀gbá wá wò wípé wọ́n gbé Ìjẹ̀bú Òwu gbógun wọ orílẹ̀ wa. Òwu gbógun wọ orílẹ̀ wa. Òwu ti tọ́ wa o. Nígbà ayé láíláí, èèwọ̀ ni fún orílẹ̀ kan láti gbógun wọ orílẹ̀ míì. Láì bá ṣe wípé wọ́n bá ti jọ ní ohun àsọ tàbí wọ́n ti jọ fi ọjọ́ ọjà síwájú, ẹ̀ lè gbógun wọ orílẹ̀ wọn. Láti wá lé Ìjẹ̀bú Ifẹ̀ wọ orílẹ̀ Ẹ̀gbá, èèwọ̀ ni. Wọ́n ti tàpá sí òfin àti ìlànà. Ṣùgbọ́n tá a bá wá wò ó, Ẹ̀gbá yìí ló mú létí Òwu. Ṣùgbọ́n Ẹ̀gbá yìí náà ń wá ìṣubú Òwu nígbà náà, torí tí èèbá ṣe bẹ́ẹ̀, ó yẹ kí wọ́n kún Òwu lọ́wọ́ láti bá wọn ṣẹ́gun Ìjẹ̀bú àti Ifẹ̀ ni. Àmọ́ ọ̀tẹ̀ alámúlégbè kò dáa. Tó bá fẹ́ bá wọn nọ́rẹ̀ẹ́, ọ̀rẹ́ lásán ni ó bá wọn ní, má bá wọn ní ìmùlẹ̀. Mò ń bọ̀. Inú ìtàn náà lẹ́ ti gbọ́. Àní ìtàn ilé èpo, nǹkan kì í síbẹ̀, nǹkan kì í síbẹ̀. Ẹ gbọ́ wìrìwìrì lẹ́nu mi lónìí. Àwọn náà bá dìde pé ẹ̀yin Ìjẹ̀bú àti ẹ̀yin Ifẹ̀, Òwu ti tọ́ wa, àjọ pawọ́pọ̀, àjọba yín ja ìjà yìí ni, káàjọ gbógun ti Òwu. Nígbà tí Muhammadu Àyìnlá Lámúyè, nígbà tóun náà gbọ́ kí ni wàhálà Muhammadu Àyìnlá Lámúyè gan, kí ló fẹ́ gbà nínú. Èmi máa ń sọ wípé tí kì í bá ṣe ti Ìwó, kò pamọ́ sí ti ń jẹ́ Ìbàdàn láíláíláíláí fábàdà. Ẹnu mi lẹ ti gbọ́. Ẹ̀rọ òpìtàn lè má wí bẹ́ẹ̀, ṣùgbọ́n ẹ gbọ́ lẹ́nu mi. Tí èé bá ṣe ti Ìwó, kò ní sí ti ń jẹ́ Ìbàdàn o, torí pé Ìwó ló jẹ́ agbẹ́dọ̀gbà. Òun ni bí bàbá àṣàlẹ̀ fún àwọn ológun tó wọ ilẹ̀ Ìbàdàn, tó di Ìbàdàn lónìí. Nígbà tóun náà gbọ́, ó wò wípé ó dáa, Ẹ̀gbá náà ti ràn yín lọ́wọ́, ó tún kù nìbọn ń ró. Ẹ jẹ́ kí n bá yín ránṣẹ́ sí àwọn ìsáǹsá ogun Ọ̀yọ́ tí àwọn Fúlàní tí wọ́n ti ṣẹ́gun ìlú wọn, tán ti gba ìletò wọn, tán ti gba gbogbo nǹkan wọn, tí wọn ò nílé, tí wọn ò ríbi tí wọ́n ń sùn, tó ṣe wípé wọ́n ń sùn káàkiri ni. Bí àwọn ọmọ àtà òde òní tí wọn ò nílé, tó ṣe pé abẹ́ bíríìjì ni wọ́n sùn kiri. Àwọn agbọ̀rọ̀dùn, àwọn agbọ̀rọ̀ta tí gbogbo àwọn olóṣèlú ń lò káàkiri. Ẹ̀yin nu Ọlọ́run,
ó bá bẹ̀rẹ̀ sí ń pè wọ́n wípé ẹ wá ran Ìjẹ̀bú àti Ifẹ̀ àtẹ̀gbá, ẹ wá ràn wọ́n lọ́wọ́. Ibi tọ́rọ̀ ti wá dé rèé. Ǹjẹ́ ó yẹ kí Ọ̀yọ́, ǹjẹ́ ó yẹ kí wọ́n jẹ́ ìpè Muhammadu Àyìnlá Lámúyè ọba Ìwó, torí wípé ìjà ta ni Olówu ń gbè nípìnlẹ̀, ìjà ṣebí ìjà Ìwó ni, ìjà Ọ̀yọ́ ni, ṣebí Ọ̀yọ́ ni wọ́n ń tà lẹ́rú tí bàbá wọn fi pàṣẹ wípé kó dìde o, kí ó lọ dáàbò bò wọ́n. Ṣebí ìjà rẹ̀ ni wọ́n ń gbè tó fi di ọ̀ràn sí lọ́rùn yìí. Àwọn náà mọ̀ dìde, àwọn náà dìde ogun. Táwa ni olórí tí ó lékè ogun wọn wá sí ọ̀dọ̀ àwọn Ìjẹ̀bú, Ifẹ̀ àti Ẹ̀gbá láti kojú Òwu nígbà náà. Ẹni tí ó kojú wọn tó lídìí ogun wọn wá nígbà náà, òun là ń pè ní Olúyẹdùn. Olúyẹdùn yìí òun ni àkọ́bí Ààrẹ Ọ̀nà Kakanfò Àfọ̀njá ìlú Ìlọrin, àkọ́bí rẹ̀ ni. Nítorí wípé ńgbà tí ogun Abdulsalam ṣẹlẹ̀, kò sí ńlé nígbà náà, ọ̀nà jíjìn réré ni. Tó bá wà ńlé pẹ̀lú bàbá rẹ̀ kò ní rí bẹ́ẹ̀. Ṣùgbọ́n nígbà yìí ó ti dàgbà, òun ló lídìí, òun ló kó àwọn ogun Ọ̀yọ́, òun ni wọ́n gbà gẹ́gẹ́ bí aṣáájú wọn, òun ló kó wọn wá sí ogun Ìjẹ̀bú, Ifẹ̀ àti Ẹ̀gbá tí wọ́n fẹ́ kojú Òwu nígbà náà. Ẹnì kejì òun ni Lákanlẹ̀. Lákanlẹ̀ alágbára tààràtàrà. Ìtàn Lákanlẹ̀ ń bọ̀. Akọni ènìyàn. Bí a bá gbọ́ tàn Lákanlẹ̀, ẹ mọ̀ wípé nǹkan ń bẹ. Akọni ni. Ìtàn díẹ̀ náà ó sì mẹ́nubà nínú ìtàn tí mo sọ yìí, ṣùgbọ́n mo fẹ́ karúkọ àwọn tí ó wá látọ̀yọ́ ni. Lákanlẹ̀ ń bẹ nínú wọn. Olúyọ̀lé ń bẹ nínú wọn. Agbenibíọjọ́ ó ń bẹ nínú wọn. Fádèyí Ọ̀gáníjà ó ń bẹ nínú wọn. Adélakùn ń bẹ nínú wọn. Àbìtìkó ń bẹ nínú wọn. Ọpẹ́ Àgbé ń bẹ nínú wọn. Yamadi ń bẹ nínú wọn. Olúnlọ́yọ̀ ń bẹ nínú wọn. Kòsékọ̀ ń bẹ nínú wọn. Àbídògún ń bẹ nínú wọn. Àpàsà ń bẹ nínú wọn. Ọ̀ṣun ń bẹ nínú wọn. Báńkọ́lé wà nínú wọn àti Láńlátàn ó wà nínú wọn. Gbogbo àwọn 16 mẹ́rìndínlógún tó jẹ́ àgbà, àwọn míì tún wà ó tó jẹ́ àwọn ìpẹ́ẹ̀rẹ́, ṣùgbọ́n àwọn àgbà ní tààràtàrà tí ó wá sí ogun àwọn nígbà náà lọ́hùn. Níbo ni wọ́n ti ṣe ìpàdé pé bó là á ṣe ṣẹ́gun Òwu, bó là á ṣe ṣẹ́gun Òwu nígbà náà. Ibi tí wọ́n jókòó sí tí wọ́n ti ṣe ìpàdé, ibẹ̀ là ń pè ní Ìdí Ògòngò. Ìdí Ògòngò òun ló wà níbi ẹ̀gbẹ́ prison tí ó wà ní géètì Agodi géètì ẹ̀ńkọ́lé ọlọ́pàá síbi bẹ̀ nígbà náà. Ṣùgbọ́n ó ṣe ní láàánú ní 2015 wọ́n ti wú Ìdí Ògòngò, wọ́n ti wú kọjá. Ohun tí a máa fi ṣera wa nù. Ṣé wọ́n ń bọ igi yìí ni? Ṣùgbọ́n àwọn àgbààgbà, àwọn alágbára ni wọ́n jókòó, ni wọ́n fi pète bí ọjọ́ Ìbàdàn ó ṣe rí àti bí ìlú Ìbàdàn ó ṣe rí. Dídásílẹ̀ Ìbàdàn ní ìgbà náà, òun náà ló fa dídásílẹ̀ Abẹ́òkúta àti àwọn ìlú míì nígbà náà lọ́hùn, àti ìlú Ìjàyè kó tó wá padà bọ́ sí abẹ́ Ìbàdàn lónìí. Ibẹ̀ ni wọ́n ti ṣèpàdé. Ẹ jẹ́ kí bá a ṣe dojúkọ ẹ̀yin Ìjẹ̀bú, ẹ̀yin lẹ kó ìbọn wá, ẹ̀yin náà lẹ mọ ìbọn lò. Ẹ jẹ́ ká bẹ́ẹ̀ bá ti dojúkọ wọ́n, èyí tí ó bá kù àwa náà àmọ́ ràn yín lọ́wọ́ ní ẹ̀gbẹ̀ẹ̀gbẹ́. Wọ́n kojú Òwu fún odidi ọdún kan ni wọ́n fi dó ti Òwu lọ́rùn tí wọ́n jọ ń para wọn. Ṣùgbọ́n wọ́n ṣàkíyèsí wípé bí àwọn ṣe ń fẹ́ kó Òwu, àwọn ò rówú kó tó ti ìbọn tán kó dání. Kí ni Òwu gbójúlé? Kí ni Òwu ń lò nígbà náà? Ṣé bí àdá ni wọ́n gbójúlé tí wọ́n ń lò? Àwọn ò mọ̀ wípé nígbà tí wọ́n ti lé wọn wọ inú ìloro, inú odi wọn,